àtòrí ìkànṣe kan ni Ọlọ́run ọba òkè. Ṣé kò sí ẹni tó mọ bí iṣẹ́ Elédùmarè bó ṣe rí àti bó ṣe ń lọ? Trinity guy ó ti ẹ̀wọ̀n dé, ó bá di onílé titun. Gbajúgbajà apanilẹ́rìn Abdulmoruf Adisa tí ọ̀pọ̀ mọ̀ sí Trinity guy ó ti di onílé titun báyìí. Ọmọ bíbí ìlú Ìbàdàn tó ń ṣiṣẹ́ lórí ayélujára Instagram rẹ̀ ní Trinity guy ti kéde àṣeyọrí ilé titun náà lọ́jọ́bọ̀. Nínú ọ̀rọ̀ tó kọ sí abẹ́ àwọn àwòrán tó fi síta ni Trinity guy ti sọ báyìí wípé òun fi ẹ̀bùn ilé yìí òun fi ṣẹ̀bùn fún ara òun láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú oríṣiríṣi ìlàkọjá tí òun ti là kọjá. Ó ní mo dúpẹ́ lọ́wọ́ Allah, àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé àti lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí mi. Ìkéde ilé titun náà ló wáyé lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tí Trinity guy tó jáde kúrò ní ọgbà ẹ̀wọ̀n. Ọjọ́ 27 oṣù keje ni Trinity guy gba ìtúsílẹ̀ kúrò ní ọgbà ẹ̀wọ̀n. Ẹ ó rántí pé láti ọjọ́ 18 oṣù kẹfà ọdún 2023 ni Trinity guy ti fojú ba ilé ẹjọ́ lórí fídíò kan tó ti sọ pé kí ọmọ kékeré máa ṣàlàyé bí nǹkan ọmọkùnrin òun ṣe rí. Nínú fídíò náà ni Trinity guy ti béèrè àwọn ọ̀rọ̀ àlùfàǹsá lọ́wọ́ ọmọ náà, èyí tó lòdì sí òfin orí ayélujára, pàápàá jùlọ òfin tó ní ṣe pẹ̀lú àwọn ọmọ kékeré. Iléeṣẹ́ ọlọ́pàá sọ pé ìwà náà jẹ́ títàpá sí ìwà àti ẹ̀tọ́ ọmọ kékeré ní orílẹ̀-èdè Nàìjíríà. Ní ọjọ́ náà ni ilé-ẹjọ́ májísírèètì tó wà ní Ìyájànkù ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní kí wọ́n fi Trinity guy sí ọgbà ẹ̀wọ̀n títí di oṣù kẹjọ. Yàtọ̀ sí Trinity guy, ilé-ẹjọ́ tún fi àwọn òbí ọmọ náà sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n pé àwọn náà lọ́wọ́ nínú fídíò tí Trinity guy ṣe. Tí ẹ bá gbàgbé, Trinity guy orúkọ náà túmọ̀ sí mẹ́ta lọ́kan nítorí pé ìbẹ́ta ni wọ́n. Ṣáájú kó tó di apanilẹ́rìn, Trinity guy ti ṣiṣẹ́ rí gẹ́gẹ́ bí alámòójútó odò ìwẹ̀ ìgbàlódé, swimming pool àti olùkọ́ eré ìdárayá. Ó sọ èyí di mímọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn wa lọ́dún tá a wà yìí. Trinity guy ó di onílé titun. Ẹ má gbàgbé láti bá wa join channel yìí fún ìrànlọ́wọ́.